Hello. Ẹ̀yin èèyàn mi. Ó ga. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Lọ́ bá ní àwọn ilé Ifẹ̀, àwọn obìnrin ilé Ifẹ̀, wọ́n tú yáyá, wọ́n tú yàyà. Wọ́n yìn retí kí kábíyèsí dé. Wọ́n ládùrá, ó ṣubú lu àdúrà ní ilé Ifẹ̀ báyìí pé kí kábíyèsí dé. So wọ́n ní àwọn tó wọlé shrine, wọ́n wọlé shrine. Àwọn tó wọlé àdúrà, ó wọlé àdúrà. Kí ló dé? Kí ló fà? Kí ni nǹkan náà? Wọ́n bá ní ṣe ni wọ́n wá rí ọwọ́ Ashley. Pé wọ́n láṣley ló cause kínní, ló cause accident tí kábíyèsí àti Naomi family. Ẹ̀tọ́ Ọlọ́run ò gbà fún wọn. Lọ́ bá ní, ṣé o mọ̀ pé mo sọ fún wa, wọ́n ní a rí Ashley ní nǹkan bí lóru tó wọ aṣọ dúdú tó lọ síwájú ilé Queen Naomi. Tó bẹ̀rẹ̀ sí ní pé gbogbo oríṣiríṣi ègèdè tó ṣépè tó ṣe gbogbo ẹ̀. Pé lílọ tán lọ yẹn, pé lágbára Ọlọ́run, Naomi máa dé láyọ̀ àtàlàáfíà. Mo ń dà pé ni o, pé lílọ tí Naomi lọ, kò báyìí ló máa rí sí, báyìí ló máa rí sí. Wọ́n ní ó ṣe ìpè, ó pè gèdè, ó ṣe gbogbo ẹ̀. Ìgbà tó wá di nǹkan bí 4 tán ti ní wọ́n ti jí kúrò ní UK. Torí ọmọ pé jẹ́ẹ̀tì kábíyèsí kò hàn ní dúró pé wọ́n yìí máa dúró tó láìní pé táyìn báyìí náà máa ní àwọn ti airport máa ṣí. So ìgbà tó wù wọ́n làwọn lè kúrò. Wọ́n ló tán. Wọ́n ní àtìgbà yẹn pé Ashley pé kò sùn, pé òun àtàwọn ẹgbẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì. Pé òun àti àwọn ẹgbẹ́ wọn pé wọ́n ṣe, pé wọ́n fẹ́ cause accident, pé kì í máa ṣe kékeré. Pé ẹni pilot wọn kẹ̀dẹ̀rẹ̀, wọ́n ní Ọlọ́run ló lè dédé, Ọlọ́run ló ní expert. Wọ́n ní tó tún dẹ̀ ni wọ́n dẹ̀ sáfìsì plane wọn kan tó move. Wọ́n dẹ̀ sábẹ́ wọn ló dá, kò sí nǹkan kan tó ṣe. Pé bẹ́ẹ̀ tí wọ́n wá rí ọwọ́ Ashley láì fọ̀rọ̀ gùn, wọ́n rí ọwọ́ Ashley níbẹ̀. Wọ́n ní bínú ṣe bí àwọn obìnrin nìyẹn. Wọ́n ní wọ́n wá sí palace. Wọ́n ní Ashley pé wọ́n ti banish Ashley ṣá, pé wọ́n banish Ashley pé kó máa lọ sínú igbó rere. Pé wọ́n banish ẹ̀, pé kì í ṣe pé bóyá àfihàn pé gbogbo ilé Ifẹ̀ ló banish Ashley. Àwọn obìnrin wọ́n náà sin Ashley pé wọ́n fẹ́ lọ banish ẹ̀ ní igbó kìjikìji. Wọ́n ti gbàgbé irú igbó tán sọ. Wọ́n ní odindi 3 days ló fi banish ẹ̀. Pé tí kábíyèsí bá dé, pé 3 days yẹn tó bá wùn kó yè, tó bá wùn kó má yè. Pé punishment tán fẹ́ fún nìyẹn. Torí òun ni ó fẹ́ cause accident yẹn. Tí wọ́n ṣe lọ ní emergency ní airport Ethiopia. Ilẹ̀ Ethiopia ni ibi tí wọ́n ti lọ land sí. Pé bẹ́ẹ̀ tí àwọn adúpẹ́ lọ́wọ́ everybody kan máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Pé Ọlọ́run ṣe ìyanu. Pé tí ò bá jẹ́ pé Ọlọ́run tó wà lẹ́yìn Naomi àti kábíyèsí, pé kì í ṣe ìta ń sọ yìí. Pé pilot yẹn dẹ̀ jẹ́ ẹni tí Ọlọ́run rí lè dá tó dẹ̀ mọ̀ pé eléyìí pé táwọn bá ní káwọn máa lọ. Ó ti ń rí sign yẹn. Wọ́n kàn lọ sí Ethiopia airport, wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀. Pé kábíyèsí pé danger ni àwọn rí yìí o. Táwọn ò bá tètè lọ sí nearest airport. Pé Ọlọ́run má jẹ́ kí wọ́n rí kó ṣe dáadáa. Wọ́n ní nínú gbogbo ẹ̀ lọ́pọ̀ wá Ashley náà rí. Wọ́n ṣe ni wọ́n bá ń dẹ̀ kúrò láàfin. Wọ́n mà ní kì í ṣe kékeré, pé Ọlọ́run ló máa yọ parọ́pò. Pé parọ́pò bó ṣe gbọ́ báyìí. Pé wọ́n ní kábíyèsí ò sọ fún bàbá ẹ̀ gan pé òun lọ sí ìrìn àjò yẹn. Pé tó wáyé pé bàbá ẹ̀ gbọ́. Èyí bàbá ẹ̀ ní tó wá pé òun gbọ́, ṣe bá àdúrà ló máa fi ran ọmọ òun lọ́wọ́. Pé àbí ìtumọ̀ ilé, wọ́n ní Ọlọ́run ló yọ bàbá yẹn, bàbá 82 years. Wọ́n ní Ọlọ́run ló yọ sí bàbá yẹn ò fi pẹ́ mẹ́. Pé ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ lénìí nígbà tí wọ́n sọ fún ọpẹ́lọpẹ́ prayer.
pé nígbà tí màmá kínní ló wá yọ sí ìyẹn ìyàwó bàbá rọ́pò ìyẹn ìyá kábíyèsí létí ìyá kábíyèsí wọ́n níyẹn ló wá yọ sí níbi tí pé nǹkan tó kan ọkọ bàbá yẹn fi balẹ̀ díẹ̀ nìyẹn ó yọ sí ní ojú oorun ní ó ní ó kàn ṣe bíi kó fẹ́ sùn díẹ̀ bí màmá yẹn ṣe yọ sí ni pé kó má wulẹ̀ janpata pé setup tán set kínní fún ọmọ àwọn pé nǹkan kan ò ní ṣe pé kí bàbá fọkàn balẹ̀ kí bàbá má lọ kú de ikú o kankan ò gbọdọ̀ ṣe bàbá yẹn pé kí bàbá fọkàn balẹ̀ pé Naomi àti kábíyèsí wọn máa dé láyé àtàlàáfíà pé play míì náà fẹ́ gbé wá so by the time tí wọ́n máa tún tọ̀hún yẹn ṣe kán wo fault ẹ̀ kán tó mọ bọ́n ṣe fẹ́ gbé padà sí Nàìjíríà pé ṣùgbọ́n kí wọ́n yìí ṣe tọ̀hún yẹn tán bá ti ṣe ti kábíyèsí tán lọ́hùn pé ní àrẹsẹ̀ the next flight ni wọ́n máa bá dé pé bẹ̀tì kẹ́lúkálukú wa everybody kan fi ra wọn lọ́kàn balẹ̀ pé kábíyèsí wà òkè Queen Naomi náà wà òkè tó wọ́n ní ayọ̀ tí ìròyìn ayọ̀ tá a ní nìyẹn pé kò sí kankan tó ṣe kábíyèsí pé bẹ̀tì Ashley wọ́n ní Ashley ti wọgà ọ́ fáwọn obìnrin Ilé Ifẹ̀ bí wọ́n ti gbé kúrò láàfin ọ̀bẹ tí wọ́n sọ pé wọ́n ní 3 days wọ́n fẹ́ fi báníṣe kúrò ní gbogbo ààfin fún 3 days wọ́n ní àwọn Láfógìdì ti ń bẹ̀bẹ̀ ẹ̀yà pé ṣùgbọ́n àwọn obìnrin náà wà ní charge banishment Ashley eléyìí kì í ṣe pé bóyá kán báníṣe láàfin àbí kán báníṣe wọ́n ní gbogbo Ilé Ifẹ̀ ló báníṣe pẹ̀lú gbogbo bó ṣe fẹ́ pa kábíyèsí bó dẹ̀ ṣe fẹ́ wọ́n ní gbogbo nǹkan tó sọ ní pé Naomi o tó bá wọn Naomi kó dé ó dé kó wọgà o pé bí ò tiẹ̀ dé náà pé bí nǹkan kan bá ṣe níbi tó wà pé tó bá tún dé báwọn améṣọ pé àwọn máa pa ọ̀tá ẹ̀ wọ́n ní nǹkan tá a sì lè sọ ní inú ṣe bí àwọn obìnrin Ilé Ifẹ̀ pé ìyẹn pé Ashley lè dán adúrú nǹkan bẹ́ẹ̀ yẹn o pé wọ́n fẹ́ bá níṣe ẹ̀yin èèyàn mi wọ́n ní nǹkan ń bẹ lẹ́yìn inú àfihàn wọ́n ròyìn nǹkan tá Ashley tán sọ pé gbé ṣe ní òru mọ́júmọ́ ìní wọ́n ní kì í ṣe kékeré o Ashley ti tẹ̀ wọ́n ní gbogbo àwọn Reverend Esther Ajayi àti àwọn Pastor Jerry àti àwọn bàbá Oyèdépò àti Fúnkẹ́ Adéjùmọ̀ Bishop Fúnkẹ́ Adéjùmọ̀ wọ́n ní gbogbo pátá pé kì í ṣe kékeré o pàdúrà tán lé aládùúrà nígbà tó ń pẹ́ pé àwọn Naomi travel pé play wọn fẹ́ clash pé bẹ́ẹ̀ tí wọ́n ti ní emergency dropping stopover wọ́n ti ní emergency stopover ní Ethiopia ẹ rí i pé Ọlọ́run tó ń sebẹ̀ nídìí ìkòkò tó ń sebẹ̀ nídìí àrò ó ń bẹ fún Naomi àti kábíyèsí a ní gbogbo àwọn ọ̀tá pátápátá wọ́n máa ṣubú dànù gbogbo àwọn ọ̀tá tó ń fẹ́ kí Naomi kí ó gbádùn ayé ẹ̀ ọmọ kékeré láti kékeré ló ti bẹ̀rẹ̀ sí ní gbógun tì nítorí pé ó lọ fẹ́ kábíyèsí ṣé òun ló choose kábíyèsí àbí kábíyèsí ni ló ní dandan òun fẹ́ ọmọ yẹn Ọlọ́run ló dẹ̀ ló ràn lọ sọ́dọ̀ kábíyèsí kì í ṣagbára èèyàn kì í ṣagbára Naomi nǹkan tọ́lọ́run bá ti kọ ọ́ lẹ̀ kò sẹ́ni tó lè parí so wọ́n ní ká ní sùúrù ẹ̀yin èèyàn wa kò sí ìbẹ̀rù àdúrà kẹ̀kẹ́ tó bá gbà fún àwọn Naomi ní pé kán dé láyé àtàlàáfíà kò tiẹ̀ sí àṣírí ti tú torí wọ́n ní tọ́lọ́run bá ti fọ̀tá àyàn pa ni tọ́lọ́run bá ti fi ọ̀tá àyàn hàn ni kò lè pa ni mọ́ bẹ́ẹ̀ ni ẹ ṣé ẹ̀yin èèyàn mi àdúpẹ́ kú etí ìgbọ́ Ọlọ́run á dúró tì ẹ̀yin náà ààbò Ọlọ́run á dájú lórí yín o tiwa sáàrin ṣubú dànù lórúkọ Jésù àárín rógun ìbànújẹ́ o etí wa ó máa gbọ́ rẹ̀ títí láéláé àmín ẹ bá a ṣí àti bá a láìkẹ́ kẹ̀lẹ́ bá a fi tó kù sí comment section ẹ ṣé gan-an Ọlọ́run á wò yín pọ̀ ẹ̀kọ́ kan oníṣẹ́ mi wà o
Jésù Olúwa wa. Amen.